wa ẹ má bínú, iná yẹn tún blow nísìn, ó blow nísìn ló ti jẹ́ kí gbogbo wa tún sá kúrò níbí, ló jẹ́ kí broadcast yẹn end. Koikimedia bring the world closer to your doorstep. Trailer tó ń jóná níwájú ọ́fíìsì Operation Burst ní gate close to government house. Wọ́n ní àmúwá sí ti gbọ̀yìn, mi ò lè súnmọ́ bẹ̀ due to irinṣẹ́ tí mo gbé dání, ọ̀kadà tí mo gbé dání ó ń lo epo, mi sì lè pààkì sáàrin èrò ní ìbá fún yín ní closer view pẹ̀lú gbogbo wọn tó ń ṣẹlẹ̀ bọ̀ iṣẹ́ àjà máa wò bó ṣe ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan. Àwọn panápaná náà àìpẹ́ ń sìn ni wọ́n dé, wọ́n sì ti ń gbìyànjú àti pa ó dà pé àmọ́ bóyá ẹni tó ń jóná ló lágbára ju iná tó ń tọ́ bó ṣe ń gbìyànjú àti pa lọ because kò tí ì gbọ́, so ibẹ̀ la ṣì wà yìí. Àwọn power line ló já sílẹ̀ káàkiri yìí ló ṣe dangerous. Ṣètìrí pa agbègbè gate la wà, agbègbè gate ní opposite iwájú operation headquarter ọ́fíìsì àwọn Operation Burst lọ́yọ̀ state òun la wà yìí ní ẹ̀gbẹ́ government house. Ní ẹ̀gbẹ́ kejì àwọn iléeṣẹ́ tó wà tí mo sọ lẹ́ẹ̀kan, NTA wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ àlàáfíà wa, iléeṣẹ́ amúnáwá NEPA ó náà wà ní apá àlàáfíà wa, Operation Burst wà ní apá ọ̀tún wa, government house náà wà lápá ọ̀tún wa, lọ́wọ́ òkè wa lẹ́yìn wa bíbí ní secretariat Ibadan North secretariat òun náà wà. So bàbá tún kọjá sọ́wọ́ òkè, ibẹ̀ ní ọ́fíìsì àwọn prison service yẹn Agodi kọ́ ẹ̀wọ̀n ẹlẹ́wọ̀n sí òun náà wà. So agbègbè tí nǹkan báyẹn ti ń ṣẹlẹ̀ nìyẹn ní géètì. Trailer kan ló gbiná ló sì ń jó látàárọ̀, bọ̀ àti ìmọ̀ kan tí trailer yẹn gbé, a sì lè fi ọ̀kadà sílẹ̀ mi tí mo dúró sí láti súnmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Gate ní Ìbàdàn ní gbogbo ẹ̀ tí ń ṣẹlẹ̀. Ẹ gbé báwọn panápaná yẹn ṣe ń paná yẹn níná yẹn tún ń wí sókè sí ṣẹ́tìrì. Ẹ pé ẹ̀mí àwọn panápaná yẹn ò gbé. Àwọn tí wọ́n lè ní nọ́mbà wọn kan ní sáà fún wọn wá pé wọ́n máa ń ṣe pẹ́ o. Bọ̀ṣẹ́ àwọn ọkọ̀ tó ń tẹ̀lé bọ̀ láti àdàbà wọ́n ti jóná lọ rẹ́gẹ́dẹ́ lẹ́yìn, wọ́n ti jóná lọ lẹ́yìn sí òṣèré, wọ́n ti jóná lọ lẹ́yìn. Yóò sàn lọ ní ọgbọ́n bí tí epo yẹn bá dẹ̀gbẹ́ ó ní mọ́tò bá ti tẹ̀lé àwọn ilé ìdè ìbáàbí. Ìròyìn la ṣe ń gbọ́ pé torí bẹ́ẹ̀ ń da free sẹ́yìn pé bóyá ọgbọ́n ti àwọn mọ́tò tó ti jóná lọ́nà lẹ́yìn wọ́n ti pọ̀ bọ́ àti lè sọ géètì mi ti lè kọjá agbègbè tí mo wà yìí. So
ẹ̀yin èèyàn wa ẹ máa gbà mí láyè, mo fẹ́ lọ get a safer place mo lè páàkì ọ̀kadà mi sí sódà tún máa lè wọnú kẹrì àwọn panápaná mi ló tún dé yìí. À ń lè rí wọn dáadáa ẹ mọ̀ kan a máa go offline nísìnyí so a máa padà wá very soon. Fẹ́ wá safer place mo lè páàkì ọ̀kadà wá sí ẹ ṣe gan. Koikimedia bring the work closer to your doorstep.